billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Please, this is On Point by 2, bringing my words to you live on YouTube channel. Ẹ káàsán ẹ̀yin èèyàn mi, ṣé dáadáa ni mo bá yín? May God continue to bless you. Mo kí yín gidi gan ni o. Mi ò tójú àgbà mọ́lẹ̀ o. Ibi tẹ́ ti mówó yẹn tẹ́ fi ń wò wá tẹ́ fi subscribe. May God continue to bless it. Gbogbo àwọn tó wá tí subscribe ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Yes. Títẹ̀ní tí mo fẹ́ sọ lẹ́ni is like a suggestion. Ẹ kí mo sọ pé Saturday máa jẹ́ weekend ẹrẹ̀bẹ̀ ká sọ nípa ọkọ àtìyàwó or àwọn tó wà lọ́nà. A mọ̀ pé tí ọkùnrin bá fẹ́yàwó nítorí ẹwà kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀. Àwọn quality tí wọ́n fi ń fẹ́yàwó náà nù. Àmọ́ ìwà ṣe kókó, ó ṣe kókó, ẹ̀sìn ó ṣe kókó. So wọ́n fi torí ẹwà wọ́n fi ń fẹ́yàwó, wọ́n fi torí ìwà wọ́n fi ń fẹ́yàwó, wọ́n fi ń torí àìsíkí wọ́n fi ń fẹ́yàwó, àdínì ẹ̀sìn wọ́n fi ń fẹ́yàwó. Àìsíkí yẹn ni mo mì pé wealth wọ́n fi ń fẹ́yàwó. Òbí rẹ̀ dá ara kárátà ni wọ́n fi ń fẹ́yàwó. Àmọ́ ẹ mọ̀ pé ayé ti wá di ayé ọ̀làjú, everything internet, everything gbogbo ẹ̀ social media. Ó ti rí obìnrin nínú social media, obìnrin yẹn ti wẹ̀ gbogbo wá sí ẹ ti wẹ̀. Èèyàn kan ti suggest pé after picture fast ẹ̀yin tẹ́ bá rí nínú social media encourage video. Yes, bá a ṣe ń wòra wa báyìí tẹ́ ń wò mí encourage video. Ẹ má wo video like èmi kàn suggest ni o fáwọn ọkùnrin like husband to be, you understand? Mo kàn suggest ni pé ìwọ wà nílò òun yẹn, ìyàwó tó fẹ́ dẹ̀ wà ní ibòmí like let's say Nigeria for example, and ayé ti dáyé picture oríṣiríṣi picture náà ń rí ní Instagram táwọn kan àwọn picture mi báyẹn bá rí inú yóò mọ̀ dùn. So but ìwọ tó wà lọ́yẹn tí ó dẹ̀ tí ìrúbìnrin yẹn ó dẹ̀ ti send picture ó dẹ̀ ti ń dà tó pé let me see. So the thing tó wá ṣe ni pé video encourage video. Ẹ má ṣe video short video, ẹ jẹ́ kó jẹ́ longer video like 3 minutes. Yes, tẹ́ bá ṣe 3 minutes video ẹ rí, kò síbi tí yẹn lè sápamọ́ sí, ẹ rí gbogbo ẹ̀, kò sí gbogbo fashion kankan tó lè jam pack níbẹ̀ yẹn. Èmi kàn suggest ni, please, I'm just suggesting, no offense, because a ti ń gbọ́ issues lóríṣiríṣi. À ń gbọ́ issues bíi pé ó fẹ́ yàwó ìgbà tó wá dijọ́ kejì ó wá ní pé yàwó ńkọ́ ó feel somehow. Then the other point tí mò ń lọ fídíò yìí mi fẹ́ kí fídíò pọ̀. Àwọn gbogbo ẹni tẹ́ bá ń wo fídíò mi fa ẹ fi ọkàn yín balẹ̀. Mo máa ń trim ẹ̀ dáadáa, màá gbé síbí, màá rí pé kí n reduce it to the barest. So ẹ bá ń wo fídíò mi mọ́ fọkàn yín balẹ̀ dáadáa, kò sí pé wasting of data. Ibo tí ẹ mo bọ́dọ̀ ké ẹ̀yin tẹ́ bá wà ní the same time tọ́lọ́run fún ẹ ní oore ọ̀fẹ́, torí mo ti mọ ibi tí ibi tá à ń gbé yìí, mo mọ wo oríṣiríṣi bó ṣe ń lọ tó yẹ yín. Tí àwọn ọkọ tó ń fẹ́ yẹn pé ọkọ àwọn ọmọ wọn ti mọ̀ sí, àwọn bàbá wọn náà ti mọ̀ sí, so ọkọ yẹn máa wá visit ìyàwó lẹ́kọ̀ọ́ á kàn kí ni o, tó wá kíra wọn, wọ́n á fẹ̀yìn síra wọn, oníkálukú ó padà. Mo wá notice pé táàmù tí àwọn ọkọ yẹn máa ń wá yẹn, àwọn ọmọ yẹn wọ́n ti wẹ̀, wọ́n ti make up, wọ́n wà fine tó yẹ yín. Táàmù tí wọ́n máa ń wá ni wọ́n máa ń tọ́jú ara wọn gidi gan. So this particular one tí mò ń sọ bó ṣe máa ń ṣe nìyẹn. Ó wá marry, pàtó wá marry, ó wá di oṣù kan ó wá kúrò nílé ọkọ. So ìwádìí wá fi yé mi pé ọkọ nígbà tí ọkọ ṣáà manage, ó rí bó ṣe rí láàárọ̀, ó rí bó ṣe rí lọ́sàn-án, ó rí bó ṣe rí lálẹ́. Kíní yẹn ò dùn mọ́ ọkùnrin náà. Ìgbà tí kò lè bí ẹ̀ mọ̀ pé ṣé nǹkan tó ń fowó ṣe lélẹ̀, ó kàn bẹ̀rẹ̀ sí ní misbehave. Ó wá misbehave, ìyàwó wa ní kò ń ṣe ọgbọ́n, kò ń padà sílé wọn.
bó ṣe wá mọ́ nìyẹn o, kò wá bẹ̀bẹ̀ kò wá bẹ̀bẹ̀ kò wá bẹ̀bẹ̀ máa tí wọ́n ṣe máa mọ̀ báyìí wọ́n ló ti lọ ṣe owó orí ẹlòmíì lọ ṣe owó orí ẹlòmíì ó ti gain experience kan níbẹ̀ yẹn nìyẹn lèmi wá ń suggest èmi wá wò pé instead tí kinní yẹn fi máa ṣẹlẹ̀ sẹ́yìn is a kind of embarrassment ìyẹn ṣe marriage kò pé 1 month marriage expire kò yẹ kó rí bẹ́ẹ̀ èmi wá ń suggest fọ́kọ àwọn ọkùnrin tó ń wò mí báyìí ìwọ tó husband to be ọkùnrin nísìn mo wá ń suggest pé nǹkan tá a máa ṣe ni pé tó yẹ kẹ́ mọ̀ ṣe ni pé nígbà tó yẹ pé bá ti mọ̀ ìyàwó tẹ́ fẹ́ ẹ lọ láàárọ̀ yes ẹ lọ ọbẹ̀ láàárọ̀ ẹ bá lọ ọbẹ̀ láàárọ̀ kò kí ń ṣe ìgbà tó wọ́n ti wẹ̀ wò ó kó tó yẹ bá ti fẹ́ ìyàwó nísìnyí ìyàwó yẹn kọ̀ọ̀kan mọ̀ ọ́n ró sọ mọ́ra ẹ kàn lọ láàárọ̀ eléyìí mi fẹ́ kéèyàn kan judge mi lórí nǹkan tí mo sọ yìí mo sọ pé ẹ̀rọ ẹ̀bẹ̀ lélẹ̀ advice apart from advice pé nǹkan tá a ti fojú rí àdẹ̀fẹ́ embarrassment mọ́ embarrassment ló jẹ́ fáwọn obìnrin gan ìyàwó tó bá fẹ́ a sọ pé tó àdínà ò fẹ́ràn ṣekúṣe kò fẹ́ràn fornication kọ́ lè tà ń sọ yìí fornication kọ́ lélẹ̀ àárọ̀ wàá lọ bẹ̀ like surprise kó o báyàwó yẹn kó ró sọ mọ́ra bá kó ró sọ mọ́ ara báwo ló ṣe rí tó bá ró sọ mọ́ra ṣé bó ṣe rí yẹn ó láìkí ẹ̀ ṣé kò dàbí mọ̀mọ́ ṣé kò dàbí àgbàlagbà nígbà tó ró sọ mọ́ra tí ìyẹn bá ti márì obìnrin ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìró sọ mọ́ra nínú ilé ọkọ ẹ̀ obìnrin ó ṣe yálà ìyá ìṣòro sọ mọ́ra nígbà tí ìyẹn bá wá wọlé ọkọ tí ọkọ tó tí rí pé yẹn ró sọ mọ́ra rí kó wá bẹ̀rẹ̀ sí ní feel discouraged ayé ti dayọ̀ làjú àdẹ̀fẹ́ bó ṣe ń lọ marriage 1 month marriage 2 months 6 months marriage ti pa fúnka a bá béèrè lọ́wọ́ yín ẹ sọ pé o mọ̀ pé mọ̀mọ́ ni mo fẹ́ wo mọ̀ pé mọ̀mọ́ ló fẹ́ kí ló dé tí wò fojú kalẹ̀ lẹ̀ kó o ṣe investigation kó tó di pé o fẹ́ ìyàwó o ò ní sọ fún anybody pé òun bọ̀ ó bá sì sọ fún anybody pé òun bọ̀ you understand kò tẹ̀ ní kò sọ fún anybody kò bá sọ fún anybody wá sáré ṣe make up I'm sorry eléyìí I'm sorry females I'm sorry tí èmi náà obìnrin ni mí ṣóye yín adẹ mọ in fact àwọn nǹkan mi tá à ń teach yín experience ni instead tí a fi face disgrace tí kò wọ́ tẹ̀ ẹ jẹ́ ká kúkú fẹ́ kó tó di pé wọ́n lọ fà fún wọn mọ nǹkan tí wọ́n fẹ́ dáwó lé káwọn àṣẹ débi kan you be more disappointed you understand another one man's food is another man's poison tíyàn bá ró sọmọ́ra tọkùnrin ríyàn tí ò láìkí ẹ ọkùnrin yìí máa ríyàn so experience èèyàn kan mo fi sọ fún yín yẹn pé nígbà tí ó wá di pọ́ ìyàwó wa wọlé tó máa rí ìyàwó ẹ̀ tó ń ró sọmọ́ra nílé ó wá ní ìyàwó ẹ̀ ti dàgbà pé àṣé kíní makeup ló ń rí gbogbo fashion ló ń rí àṣàṣọ ló ń rí àṣégèlè ló ń rí ọ̀rọ̀ ti pọ̀ jù àwọn míì dẹ̀ ní ọkùnrin mi wọn ò ní sùúrù so èmi wá ń ṣe like a kind of advice pé ìwọ tó bá fẹ́ marry maybe once in just ẹ̀kan náà ní kéjì pé gbogbo ẹ̀kan kan akànjá délé wọn tó yẹ pé kàn bá tó ró sọ mọ́ra kó wá fi ọpọlọ rẹ kó fi ṣe size up kó fi wo bó ṣe máa rí tó bá yẹ pé tó ṣì wù ẹ́ dáadáa in fact àwọn míì ẹ bá wọn nínú aṣọ ríró gan ìgbà yẹn ló máa wá wù yín dáadáa àwọn míì dẹ̀ ni wọ́n wá dàbí so àsìkò yìí náà a fi sọ fún àyìn obìnrin náà pé ẹ tọ́jú ara yẹn mọ́ dára kalẹ̀ lẹ̀ ẹ pack up ẹ bá tó bá ti dálẹ̀ lẹ̀ you understand what do you do exercise good exercise this is on point bringing my words to you live ire o ṣe ní tọ́pìkì ẹ̀yin tó bá bínú ẹ mọ́ bínú ibi tó fi sílé ní nìyẹn ó bá tún di lọ́la kú mọ́ ó tún máa fi sẹ́dọ̀ ẹlòmíì ẹ má máa fi bínú tíyín ni mo ṣe o tíyín ni mo ṣe ẹ̀yin èèyàn mi tíyín ni mo ṣe o ẹ̀yin tèmi dáadáa may God continue to bless you bye for now.